Yorùbá ń ṣe ohun tí ó dá ẹ ò dẹ̀ mọ̀ pàtàkì èyí tẹ́ ń sọ pé ẹ ń jà fún mi nira ẹ wá kí ẹ sọ̀rọ̀ mi. Kí ni ká ti ṣe sọ̀rọ̀ yìí o? Yorùbá ẹ jẹ́ àṣírànlọ́kọ̀. Yorùbá kéèyàn kan ṣe kásáforíjì mi ò fúnra wa láti lè dílé ìlérí àwọn lọ. Gbèsè kò orí adé ni wà bọ̀wé. Ọ̀jọ̀gbọ́n tó pa nírúurú sóòtúndé ọ̀rọ̀ kan bá nígboro kí ló dé náà. Àwọn èèyàn wọn kọ́ sí mi òun wípé orí adé kí lórí sọ́ọ̀sì òun èsì rẹ̀ lórí bàbá bá jí Akíntóyè òótọ́ sọ pé wọ́n fẹ́ yọ nípò tí wọ́n wà yẹn o. Kí náà ṣe gan àti pásítọ̀ Bánkọ́lé ọ̀ràn mi hàn tó jáde tó ṣe fídíò kan tó kó bára tí kálukú rí. Àwọn kan kú àwọn kan sì ń yìn ó kárí tó bá sí búbú sóyẹ ká yìí Yorùbá. Kí ni ká ti ṣe sọ̀rọ̀ yìí o? Yorùbá ẹ jẹ́ àṣírànlọ́kọ̀. Yorùbá kéèyàn kan ṣe kásáforíjì mi ò fúnra wa láti lè dílé ìlérí àwọn lọ. Báwo Yorùbá nation yìí ṣe ń lọ o? Ṣé rántí mo ti sọ tẹ́lẹ̀ nípa èrò mi wípé kí Yorùbá nation yìí bá lè wáyé ta ni ó sọ lórí Yorùbá? Ṣé kò ní dogun dọ̀tẹ̀ àti pé jẹgúdú jẹrá? Ṣé kò tún ní kọ́ńtì ìwùsẹ̀ ti rántí? Irú ẹ̀ ló ń ṣẹlẹ̀ yìí táwọn kan fi ní Professor Banji Akíntóyè àwọn ayọ̀ pé kò yẹ ní kò adarí òun mo wá bí yín. Ta ló wá yẹ ní kò ọ̀hún bàbá tó jẹ́ pé ó ṣiṣẹ́ fún mi nira Yorùbá tọkàntọkàn ní ọ̀jọ̀gbọ́n onílàákàyè ní bàbá Banji. Ó fẹ́ pọ́n tó kò jẹ́ kí ọ̀rọ̀ yìí dógún. Tí nǹkan mi bá ń bẹ níbẹ̀ ní kẹ́wí fáyé. Ìyẹn ni pásítọ̀ Bánkọ́lé ọ̀ràn mi hàn pé o ló fi bínú fọhùn síta fáráyé. Ó sòkò ọ̀rọ̀ àwọn kan wá ń kú. Àwọn kan yìí ọ̀ràn mi hàn kó káre láyé. Kí ni ká ti ṣe sọ̀rọ̀ yìí o? Yorùbá ẹ jẹ́ àṣírànlọ́kọ̀. Yorùbá kéèyàn kan ṣe kásáforíjì mi ò fúnra wa láti lè dílé ìlérí àwọn lọ. Ṣẹ́rí ní tèmi orí yàtì àkọrin mi ò jẹ́ báwọn bú pásítọ̀ Bánkọ́lé. Ìdí ni pé bàbá fún dúdú ní fún yóò fáwọn. Ó ti wà nínú ọ̀rọ̀ yìí ti pẹ́ a ò dẹ̀ mọ́ o. Kì í ṣe pé ó fi wórúkọ ló fi wá jáde nísẹ̀yìn. Ohun tó ń ṣẹlẹ̀ lóde tó fi ní kárùn-ún. Yorùbá mo fẹ́ pàkíyèsí wá sí nǹkankan o. Tàbá ti gbọ́rọ̀ kan káwá ìdí ẹ̀ dáadáa. Àkúdàtà láàrin lẹ́lẹ́bí. Ó kọ́mọ láàrin àwọn agitators kan tí nǹkan ṣẹlẹ̀ o. Wọ́n ti máa gbé síkírìtì tí ó yẹ kán gbé jáde. Àbẹ̀jẹ́ ara wá síta ní ìyá òde mọ́. Bírù kan bẹ́ẹ̀ bá ti tún ṣẹlẹ̀ ká pera wa. Ká yanjú ẹ̀ láàrin wa ká má jù jáde. Ìbínú máa ń mú yàn sọ̀rọ̀ sọ nígbà mìíràn fa. Torí ọmọ bá a dàrún ló fi lórúkọ. Ẹ̀yin agitators kò rò pé ń gbọ́ sí tí o. Pásítọ̀ Bánkọ́lé ọ̀rọ̀ mi hàn sẹ́yìn náà ń gbọ́. Ẹ sọ̀rọ̀ yìí ní díẹ̀díẹ̀ kò ní dogun. Ọmọ ìyá ni gbogbo wa Yorùbá ni mí. Yorùbá ni wọ́n ṣe ìtìrì ọmọ ìyá ni wá. Kó tó lóṣèlú tó bá